Ẹ káalẹ́. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Ọmọ alé mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹ̀rí lójú ogun, ọ̀bọ ṣòkòtò kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá, tí mo ní ìgbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni, á gbà fún wa. Mo kẹ́yìn alẹ́ ulamahu warasatul anbiya, ẹ̀yìn àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Muqaddam Sheikh àfáà kọ́mọ níkẹ́ àfáà kọ́mọ lẹ́sẹ̀ pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá. Wípé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì, Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestial, pẹ̀lú gbogbo Kìrìsìtẹ́nì pátápátá, wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹsìn, kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, àní ṣe ewé já, ẹ̀ní ṣe gbòò àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwá ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà, jẹ̀gbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlàfófó gbò, ọ̀jájá afìdí ọ̀tẹ̀ jọlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì, Ọ̀jájá the second, Ọọ̀ni Ilé Ifẹ̀ àrólé Oòduà. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adé the first Ẹlẹ́wẹ̀ẹ́tù. Ọmọ kú tí kú ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tánù ò gbọ́dọ̀ ṣe, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde. Ikú tí pọmọ tíya rẹ̀ bú sẹ́kún, àrùn tí sọmọ tíya rẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀, àrámọ́kà tí dótòjò tẹ̀rùn. Ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ibi tẹ́ ẹ ti ń kó lówó pé kó gbowó, tẹ̀ ń kọ́wọ́ fà pé kó fọfà á lẹ̀, àṣé kó lè bá dìjà, kó lè bá dá pọn ni kọ́mọ ọba Aláàfin Ọ̀yọ́ lè rí jẹ ńbẹ̀. Tó sótà jẹ́ tọ́jú Aláàfin o. Mo fi yín kí bàbá tèmi, ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ige Akínlóye the first, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Bàbá, kádé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin ọba kó jẹ kó kánrin kése, kílẹ̀ Ìbàdàn ó má dàrú, kí ìpínlẹ̀ Ọ̀yọ́ ó má dàrú, kí Yorùbá nation kó má dàrú. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, Dàpọ̀ Abíọ́dún, Adémọ́lá Adélékè, Lucky Ayédatiwa, Abíọ́dún Oyèbánjí, pẹ̀lú Babájídé Sanwó-Olú. Mo kí yín o. Mo wá kí alànà fún gbogbo ọmọ Yorùbá pátápátá, ìyẹn bàbá mi Professor Banji Akintoye the Oracle. Bàbá, mo kí yín. K'Olódùmarè tó jẹ́ kọ́jọ́ yín ó túbọ̀ dalẹ́ jù báyìí lọ. Káró òrùn yín ṣáṣọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Mo wá kéjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ adé ẹmọ, akukọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté. Ojú tó lé, ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Ìgbòho mọ̀ọ́rẹ́ ọmọ alágbàdo òde.
ọmọ ládé 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 aláàfin ọ̀ládé adé aládékùn ńlá gbà fáláàfin. bọ́ bá rú ọ lójú bọ́ bá pàdé ikú bàbá yèyé lọ́nà kó bí léèrè pé ṣé lóòótọ́ adé aládékùn la gbà fún aláàfin. mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora àti nílẹ̀ kóòtù òjìbí tẹ́ dé Kwara tó fi dé Bayelsa tó fi dé Delta pé ẹrù tí abiyamọ kì í tú wò wọn à ní gbé ká yín mọ́lé àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. òmìnira ìran Yorùbá aṣojú mi aṣojú yín wọn à nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa ṣàwátì lágbára lọ́wọ́ olódùmarè. ibo mò ń lọ ibi mò ń lọ ò jìnnà ibi mo fẹ́ yà olópọ̀. ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ mega rally léyìí tá a ti ń ṣe kùkù kẹ́kẹ́ pọ̀pọ̀ ṣìnṣìn lórí wípé kó wáyé tí mo dẹ̀ nígbàgbọ́ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run yóò wáyé. àmọ́ ẹ rí i pé mo máa ń sọ̀rọ̀ kan mo máa ń ní ẹjẹ́ apalẹ̀mọ́ dọ̀fán torí tá a bá palẹ̀mọ́ de ọ̀fán ó ṣeé ṣe kó jẹ́ pé a fẹ́ fọwọ́ ara wa fàjọ ń bọ́ ni. tá a bá mú ilé wa ká mú ká gbá kó mọ́ tá a bá bọ́ta ó ṣeé ṣe ká yẹ̀yẹ́ ara wa. mega rally wa tá a fẹ́ ṣe lẹ́yìn tẹni tó jọ̀gá Ọláyọmí Kòìkì ti kéde pé yóò wáyé nínú oṣù tá a wà yìí. tọ́pọ̀lọpọ̀ èèyàn ti wá ní ìròyìn lórí ẹ̀ wípé ṣé kò ní wáyé ni kí ló ṣẹlẹ̀ ṣé ojo ni ṣé nǹkan kan ni ṣé bẹ̀rù ni kí ni ń fà á tó ń dá confusion sílẹ̀. ẹ má jẹ́ àbòkù lọlé olóró boko ò bá jìnnà ilá kì í kó. tá a bá fẹ́ ṣe rally tó máa wà very very successful torí kété tá a bá ti ele jáde a ní pé à ń bojú wẹ̀yìn mọ́ títí tí wọ́n tómìnira wa tí wọ́n falẹ̀ wà lọ́wọ́. ṣé ẹ mọ̀ wípé tá a bá wá fẹ́ kórí báyẹn a lot of things must be put in place. lára ẹ̀ ní security. àwọn bàbá wa Professor Banji Akíntóyè àti bàbá mi Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ those are the two leaders in Yoruba nation for now. any other leader tó bá sọ̀rọ̀ subordinate ni. àwọn méjèèjì lálẹ́ gba ọ̀rọ̀ lẹ́nu wọn tá a sì bá bẹ́ẹ̀ wípé tán sọ yẹ bẹ́ẹ̀ lórí. ìgbà tí ìpè ò jẹ́ kí n sinmi lọ́tùn lósì níwájú láàrin oríṣiríṣi àwọn èèyàn ní méè ti ń lọ sáwà tó fọwọ́ lẹ́rán ni sáàmù àwòrán ni kì í ṣe pa àfọwọ́ lẹ́rán o àdẹ̀dákẹ́ àmọ́ à ń ṣètò bí yóò ṣe dáa ni. bàbá mi Professor Banji Akíntóyè wọ́n dẹ̀ sọ̀rọ̀ lánàá tí í ṣe 29th of May lórí ìkànnì YSDM. wọ́n sọ̀rọ̀ wọ́n yànnàná àwọn ọ̀rọ̀ ìdí tí rálì yóò fi tí ìgbìnàyà pé à ń gbìyànjú kárí wípé àwọn nǹkan wa a ti ṣe létò kó má bàa di àbámọ̀ fún wa bá a bá jáde tán. kì í ṣe tójó ẹ̀yin náà mọ̀ pé nínú kéèmù ọ̀gá labuké nínú ká ṣètò rálì tó máa múnádóko ọ̀gá ni Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ.
àwọn àgbà bọ̀ wọ́n á ní wípé ìròyìn ò tó àmójúbà. Kéèyàn fojú ba nǹkan ó yàtọ̀ sí pé kọ̀ọ̀kan máa ròyìn rẹ̀ fún mi lókèèrè. Májàsọ́lá Àdìsá ọmọdé ẹmọ ó ti ṣe àwọn rálì tó jẹ́ erékesíreke, àwọn àgbárígbámúyemúyemú rálì. Ẹ wo tìpínlẹ̀ Oǹdó, ẹ sì wo tìpínlẹ̀ Èkìtì. Àmọ́ tá a bá sọ wípé ká ṣe rally in one place, ẹ jẹ́ sọ pé gẹ́gẹ́ bí Ìbàdàn ṣe jẹ́ the headquarter of the South West, tá a bá ní ká ṣe rally ńbẹ̀, táwọn èèyàn wá láti Èkìtì, tí wọ́n wá láti Oǹdó, tí wọ́n wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun, tí wọ́n wá láti ìpínlẹ̀ Kwara, tí wọ́n wá láti ìpínlẹ̀ Ògùn, tí wọ́n wá láti ìpínlẹ̀ Èkó, tí wọ́n wá láti ìpínlẹ̀ Èkìtì, tí wọ́n wá láti ìpínlẹ̀ Kogi, tá a wá assemble sílẹ̀ Ìbàdàn láti blọ́ọ̀kì àwọn òpópónà fún rálì wa. Tá a bá palẹ̀ mọ́, ó ṣeé ṣe kí n tààrò kọ́ ba ń tà ń rò jẹ́. Kómi má ba àtẹ̀yìnwọ̀gbìn wa lẹ́nu. Ìní ọgbọ́n àgbà táwọn bàbá wa ń dá wípé preparation wa ò tí ì múnádóko tó. Kì í ṣe tójó gbàgbàgbà ẹ̀kọ́ mẹ́, kì í ṣe tójó. Àmọ́ kí a lè ní solid foundation lórí ń tá a fẹ́ ṣe, lórí ń tá a gbé dání yìí. Ọjọ́ tí ó jẹ́ bàbá wa ó kéde ẹ̀ láìpẹ́ láì jìnnà rárá. Torí tá a bá ń pariwo pé May ní rally, May ní á ṣe, May ní ó ṣe gbá, òní today is 30th, Friday 30th, Saturday in the 31st tí oṣù May parí. May yóò jẹ́rodò lọ rèé mú mi ní ìjọ Sátidé tí ń jọ́la. That will be 31st of May. So tá a bá sì wá sọ pé May ni rally yìí ó wáyé, a ti kọ́kọ́ mọ̀ wípé May ti lọ. Ká wá focus láàrin àwọn ọjọ́ péréte kan wípé láàrin ọjọ́ wọ̀nyí o, ìní àrágbá yamuyamu rálì tá a ti pínyamọ́ rẹ̀ ní ó bẹ̀rẹ̀. Àmọ́ for that rally to be successful, for us to achieve the purpose of embarking on that protest, on that rally, then ó kù sọ́wọ́ èmi àti ẹ̀yin tẹ́ ń wò mí. Àkọ́kọ́, ètò ààbò wa gbọ́dọ̀ gbópọn. Ẹ jẹ́ á rí wípé ìjọba ò ní fojú re wò wá lórí pé a fẹ́ ṣe ìwọ́de alálàáfíà láti béèrè fún ẹ̀tọ́ wa, láti béèrè fún ohun ìní wa, láti béèrè fún ọjọ́ ọ̀la wa. Wọ́n à ní fojú re wò wá. Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ ká jẹ̀bi. Ìdí nìyẹn tí bàbá mi Professor Banji Akíntóyè tí a fi ní ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ètò tí ń bẹ underground ké parí. Tá a bá sì ní pé ká ṣe ní ìpínlẹ̀ sí ìpínlẹ̀, ó ṣeé ṣe kó tó léwu díẹ̀. Torí pé tá a bá ṣe ní ìpínlẹ̀ sí ìpínlẹ̀, ó rọrùn fún wa láti kó wa ní papámọ́ra ní ìpínlẹ̀ sí ìpínlẹ̀ ju ká wà lójú kan lọ. Tí gbogbo wa pátápátá bá wà lójú kan, ó ṣòro
fún wọn láti dojú ìjà kọ wá. àwọn àgbà sì bọ̀ wọ́n ní àìrèpọ̀ ejò ìmọ̀ ń jejò níyà. kò sí bí ejò ṣe fẹ́ pọ̀ tọ́ka síwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tí ṣèbé wà ń bẹ̀ tójò là ń wọ́ turu bọ̀ lẹ́yìn ìran babaláku ta ló fẹ́ dúró de afàyàfà tí gbogbo ọmọ Yorùbá bá péjú sójú kan pẹ̀lú ohùn kan pẹ̀lú ẹ̀mí kan àbà kò sẹ́ni náà tó fẹ́ dí gàgá wa kò sí ẹni náà tó fẹ́ dí wa lọ́wọ́ iṣẹ́ wa. ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ èèyàn gẹ́gẹ́ ò understand ìta ń jà á fún. Yorùbá nation kì í ṣe fún oníṣẹ̀ṣe nìkan àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí gbogbo wa là ń bẹ́nu Yorùbá nation níwọ̀n bá àgbà tó ọba ti jẹ́ ìran Yorùbá. awuyewuye kan sì tó ń lọ tèmi kọ́kọ́ kà yẹn kú distraction lórí rí Ọ̀yọ́ ní Yorùbá torí náà nǹkan káwá change ẹ̀ sí Odùduwà nation. I'm sorry, Odùduwà nation ò lè work. kò lè work. ìdí tí ò sì ṣeé ṣe kó work ni wípé kì í ṣe gbogbo ọmọ Yorùbá lọmọ Odùduwà. kì í ṣe Odùduwà ọba àwọn kan nílé Ifẹ̀ ni. èmi tí mo ń sọ̀rọ̀ yìí kí ni assurance pé ọmọ Odùduwà lèmi. Ọbàtálá ọba Mákin Ọ̀ságágá Ọ̀rúnmìlà gbogbo wọn ló ń bẹ nílé Ifẹ̀. Ọ̀rànfẹ̀ gbogbo wọn lá ṣe kí ni gbogbo wọn ló ń bẹ nílé Ifẹ̀ kí Odùduwà tó lálẹ́ wù. àmọ́ ìfẹ́ ọ̀yàyà ni Odùduwà fi gba orí. tá a bá wá ní wípé ká ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kílèmù ní ìsìn yẹn tá a bá wá ní la fẹ́ gbé dání wípé a máa jẹ́ Odùduwà nation ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé àwọn kan tó jẹ́ ọmọ Ọbàtálá wọn yarí pé kí ló tẹ̀ ló kọ bàbá wọn. àwọn tó jẹ́ ọmọ ọba Mákin Ọ̀ságágá náà yarí pé kí ló tẹ̀ mọ́jú kọ bàbá wọn. àwọn tó jẹ́ ọmọ ọba Ọ̀rànfẹ̀ náà yarí. ìdí nìyẹn tó fi jẹ́ wípé the name Yorùbá nation ó ti dáa jù. àmọ́ tó bá wá yá tẹ́ ẹ wò ó pé ẹ tún design orúkọ míì tó gbọ́dọ̀ kó gbogbo ọmọ Yorùbá pọ̀. ẹ má jẹ́ á ní ọmọ Odùduwà nìkan. mọ̀kàn yà síbẹ̀ yẹn ni kọ́sìgbà táwọn èèyàn ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ mo ti rí wípé this is another distraction entirely. a nílò ẹ̀ lásìkò tá a wà yìí. ntọ́kan èmi tọ́kan ẹ̀yin ìní bá ṣe bọ́ lóko ẹrú Fúlàní tá a kóra wa tá a bára wa yìí. bó la ṣe fẹ́ kúrò ń bẹ̀. kì í ṣiṣẹ́ ìyà kan iṣẹ́ gbogbo wa ni. bàbá mi Professor Banji Akíntóyè wọ́n dẹ̀ ti yànnàná ọ̀rọ̀. wọ́n ti sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ wípé yíyọ ejò tójó kọ́ àbí yíyọ ẹkùn kì í ṣe tójó. kì í ṣe tójó. mímọ́ mú kùtù pẹ̀lẹ́kùtù táwọn ń mú táwọn ò fẹ́ kí gbogbo rẹ̀ ó di wọ́lùkọlù. bàbá mi Professor Banji Akíntóyè ní pé kì í ṣe pẹ́rù ń bà wọ́n. àmọ́
àgbà jagunjagun tó lọ sójú ogun tó kọ́ máa lọ ojú ogun tó kọ́ máa bọ̀ tó tún kẹ́rù tó kẹ́rù ńlá ń pè ń balógun. iyì tí ń bẹ fún bàbá mi Prọfẹsọ Bánjí Akíntóyè òun ni ká ṣe rálì ká fi gba orílẹ̀-èdè wa láìsí pé ìkankanú ọmọ Yorùbá farapa. tí ọ̀fọ́n kankan ò gbọ́dọ̀ fìrù nágbá títí táyé parí ẹ̀ táyé gba orílẹ̀-èdè tíá ọ̀fọ́n kankan ò gbọ́dọ̀ fìrù nágbá. ìyìn tí bàbá yìí ń ṣe kí ni ìyìn tí bàbá yìí ń sọ nìyẹn kì í ṣe tójó. ẹ má ka ọ̀ràn bàbá wa ní kíní kan wọ́n ní no. ẹ wo èjì bàbá kò wo bàbá mi Prọfẹsọ Bánjí Akíntóyè kí Yorùbá ó pàdánù ọmọ kankan àdẹ̀ní pàdánù ọmọ kankan mọ́ títí tá a fi gba orílẹ̀-èdè wa. ńlá ṣe ní pé ẹjẹ́ apalẹ̀mọ́ dọ̀fọ́n tá a bá ti gbálé tá a gbáta tá a gbọ́nà tí ọ̀fọ́n àgán bá ráyè wọlé kò ní lóore ọ̀fẹ́ àti máa yan fandafanda torí yóò wò ó pé bisikíìtì tó mú ọ jẹ kò rí àjẹkù ẹ̀bà kò rí nǹkan kan kò rí ibi tí ó ti tọ̀ kò rí ibi tí ó fúnra ara ẹ̀ ní ó rìn bọ́ ta tàbí kébi ọ́ pa fún. àmọ́ tá a bá lítà gbogbo nǹkan àjẹkù búrẹ́dì àjẹkù sú àjẹkù ráìsì àjẹkù ẹ̀wà asáṣe gbogbo ẹ̀ràn dandan tọ́fọ́n bá dé yóò rí ibi ti yọgẹ̀ yóò rí ibi ti fẹlá tó jẹ́ wípé yóò máa dán yóò máa jẹ yóò máa mu ni. ìdínú tá a fi ní láti palẹ̀ mọ́ dọ̀fọ́n. a gbọ́dọ̀ rí wípé gbogbo ètò ló tò ká tó sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ọ̀yá a ti fa fèrè. mo dẹ̀ àgbẹ̀ tí bàbá mi Prọfẹsọ Bánjí Akíntóyè bá ti lè fa fèrè po àtọ́lọ́ Sunday Igboho wọ́n ti fọ́ nìyẹn. ẹ wá jẹ́ ká ní nǹkan kan lọ́kàn. orílẹ̀-èdè tá a fẹ́ gbà kò sí ní tó fà á kò sí ní tó bí ju wípé ìyà àjẹkúdórógbó tí ń jẹ̀ràn Yorùbá lọ. bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n ti ṣèjọba rí. ìgbà tá ń ṣèjọba kò sí ẹni tó síjú sí ọ̀rọ̀ epo rọ̀bì. wọ́n ṣe gbogbo nǹkan pẹ̀lú owó ọ̀gbìn ni. owó ọ̀gbìn iná fi kọ́ cocoa house. owó ọ̀gbìn náà fi kọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ stadium tí ń bẹ n'Íbàdàn. owó ọ̀gbìn iná fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. ìyí tó wá jẹ́ káwa ó máa pariwo ní ìsìn wípé àfi kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ fún wa lómìnira wa ká lè bá a ṣe kíni ká lè bá a tún ìgbésí ayé wa rọ. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àgbẹ̀ yẹn òun làwọn Fúlàní ti wá lé àwọn bàbá wa kúrò nídìí ẹ̀ lẹ́yìn tó sì ti fa ọ̀wọ́n gógó oúnjẹ nílẹ̀ Yorùbá. ọ̀nà wo ìgbésẹ̀ wo la wá fẹ́ gbé láti lé àwọn ẹni bí àwọn ẹni òfò wọ̀nyí kúrò lórí ilẹ̀ bàbá wa tá a sì fi take over nǹkan ní wa gbogbo ilẹ̀ wa gẹ́gẹ́ bí ẹni tó lódùmarè tó fi síbẹ̀ gẹ́gẹ́ bí onílẹ̀. àyàfi kájà fún òmìnira wa. bọ́lọ́run sì ṣe fẹ́ràn àwa Yorùbá tó ó fi ọwọ́ tọ́ ó kan àyà bàbá wa Prọfẹsọ Bánjí Akíntóyè lọ́jọ́ tí gbogbo ẹgbẹ́ n'Íbàdàn tí wọ́n yan bàbá wa Prọfẹsọ Bánjí Akíntóyè gẹ́gẹ́ bí lídà Yorùbá
I think we have about 60 something associations and organizations tó jẹ́ ti Yorùbá. Afẹ́nifẹ́re well represented, OPC well represented, Àgbẹ̀kọ̀yà well represented. Even lọ́jọ́ yẹn bàbá wa bàbá mi akékaka wọ́n ń bẹ lórí ìjókòó. Ìjọ yẹn lèmi nígbàgbọ́ wípé ìran Yorùbá ò sì yànyàn. Ọ̀jọ̀gbọ́n torí ẹ̀ pé ní bàbá wa Professor Banji Akintoye ìgbà tó lọ máa wá kẹran Yorùbá po tó máa kẹwa tán ọkàn gbé májà sọ́lá àdìsá ọmọ adé ẹ mọ́ ọkàn gbé dìde ni ọ̀fọ̀ tó lóye Sunday Igboho ló kan àjà pé n tí mo rán ọ n tí mo torí rẹ̀ rán ọ sáyé ìlódé yìí ọ̀yá dìde ńlẹ̀ wá lọ rèé ràn rẹ lọ́wọ́. bẹ́ẹ̀ bá rántí tẹ́ ẹ̀ gbàgbé tẹ́ ẹ̀ sì gbàgbé tẹ́ ẹ rántí ẹ mọ̀ pé olóyè Sunday Igboho ṣá ó ní téèyàn fi ń jẹ́ èèyàn lọ́wọ́. Ṣé ti lé ni? Ṣé ti mọ́tò ni? Ṣé ká níyàwó tó dùn ún wò ni? Ṣé ká bímọ alálùbáríkà ni? Èwo lolódùmarè ò fi jíǹkí olóyè Sunday Igboho. Àmọ́ ó da gbogbo ẹ̀ lẹ̀ ó wá ní pé òmìnira ìran òun ìlọ́jẹ̀ ńlógún. I don't want to talk much. Mi ò fẹ́ sọ̀rọ̀ jù. Mi fẹ́ ṣe kí ni? Mi fẹ́ sọ̀rọ̀ jù. Torí wípé ó ti yé ẹ̀yin ọmọ Yorùbá. Tá a bá ní à ń jáde rálì táwọn èèkàn bá kọ̀ tá a fẹ́ jáde ní tá a lè máa sọ fún wọn ni pé ṣé bí ètò ẹ̀kọ́ ilẹ̀ Yorùbá bó ṣe rí sọ́tẹ̀ yín lọ́rùn. Bí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire bó ṣe rí sóbójúmu. Ṣé ipò ìgbésẹ̀ táwọn lọ́balọ́ba wa ń gbé nílẹ̀ Yorùbá ṣé n tó tọ̀nà ni? Ẹ wọ wá. Kábíyèsí ọwá òbòkun ọba Clement Astro. Àwọn náà tó dé chọ́ọ̀chì wọ́n ń yílẹ̀. Àní ẹ má jọ́sìn fọlọ́run. Àní ẹ má gbára yílẹ̀ fọlọ́run. Àmọ́ ẹ máa ṣe àwọn nǹkan yìí nínú ìyẹ̀wù yín. Ẹ máa ṣe nínú ilé yín léyìí tí ò ní ṣèèyàn kankan ń bẹ̀. Tó bá ti wá di pé ń yí lọ́tún ẹ̀ ń yí lósì nílẹ̀ẹ́lẹ̀. All in the names of Thanksgiving. Ẹ ti ń kẹ́rẹ̀ bá àpèrè tẹ́ ẹ wà lórí ẹ̀. Kọ́ba aládé ọmọ ṣífìlà tí pásítọ̀ ọmọ gbọ́wọ́lé lórí àbá àfáà ọmọ ṣe gbá kan kì í ṣe pé kò dáa àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ máa ṣe nù kọ̀rọ̀ yàrá yín ẹ má gbé wá ta gbangba mọ́. Ẹ má ṣe kí ni? Ẹ má gbé wá ìta gbangba mọ́. Ẹ dákun tí gbogbo àwọn nǹkan yìí tá a bá gba orílẹ̀-èdè tí a yóò wà lára ń táyàn nànà á da agbára padà sọ́wọ́ àwọn ọba níṣẹ́ táwọn ọba wa fi wà lọ́ndà ordinary local government chairman. Tí local government chairman náà wà máa da ọba wa ríbo. Á ṣe kẹ́ni? Á wá ojútùú sí i. Then Yoruba is going to be our official language. Tẹ́ ẹ bá wo Benin Republic, èdè wọn ló ń sọ. France, èdè wọn ló ń sọ. French ló ń sọ now. Germany, èdè wọn ló ń sọ. In tó kàdánwò báyìí bá orílẹ̀-èdè tá ń pè ní Nàìjíríà tí gbogbo ẹ̀ fi di wọ́lùkọlù ó ní wípé èdè wa ò yéra wa. Haúsá, Fúlàní, Ìgbò, Ẹ́fíkì, Yorùbá gbogbo ẹ̀ báyẹn báwọn. Àwa Yorùbá agbọ́ common language tí í ṣe Yorùbá tí mò ń sọ lẹ́nu yìí. Ǹjẹ́ gbogbo Haúsá ló gbé dé ara wọn? Haúsá ò gbọ́ Yorùbá, èmi ò gbọ́ Haúsá.
èèbó sì rèé tá a pè ní official language. èmi gbé èèbó dàgúsè tẹ́ ẹ ní kinní kan kò gbọ́ wá ń pa ọ́ báwo la ṣe fẹ́ communicate. ibi àdánwò tí ń dé bá wa ńlẹ̀ Yorùbá nù. in tó mú Nàìjíríà di bọ́kọ ilẹ̀ ń gbọ́ yìí. àwọn wá mú ẹ̀sìn tiwọn wọ́n gbé ẹ̀sìn rù. ilẹ̀ Yorùbá àwa ń fi ìfẹ́ àfi ń ṣe gbogbo nǹkan wa ni. ẹ̀sìn tán gbèrú ọ̀nà burúkú la fi gbèrú. ò gbọ́dọ̀ kírun bákan wọ́n pa ò gbọ́dọ̀ ṣe gbákan wọ́n gbẹ̀mí ẹ̀. kò sí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. àwọn ọba bí Olúwo iná fẹ́ kó bá wa nílẹ̀ Yorùbá. àwọn lọ́ọ́ embrace emirship. ọba lọ́ba ilẹ̀ Yorùbá jẹ́ àìṣe emir. ìdínú tá a fi ní wípé Olúwo kì í ṣọba ilẹ̀ Yorùbá. so ẹ dákun lórí mega rally wa let's be prepared anytime. ẹ ti gbọ́rọ̀ lẹ́nu bàbá mi lénìí lánàá toróru lèmi wà yìí. ẹ ti gbọ́rọ̀ lẹ́nu wọn wọ́n ti sọ̀rọ̀ wípé kẹ́ ẹ fọkàn balẹ̀. Súná ọmọ tá a dájọ́ sí ìnirálì á sì kó. Súná ọmọ tá a dájọ́ sí ni ó di dandan ká kó. ṣé ẹ mọ̀ pé olóyún tó lóyún ó mọ oṣù tó wọn ó bí ni àmọ́ kò mọjọ́. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ mega rally wa yìí oṣù la mọ̀ àmọ́jọ́. ọjọ́ tí ọba jẹ́ ọba alárè ọjà àgbà yìí kò gbé nǹkan hanu. ẹ kàn jẹ́ ká wà ní ìgbáradì wípé yóò wáyé o yóò wáyé. ìyẹn mo ti dúró mbẹ̀. ètò ààbò ẹni tó bá wò dáadáa nísìnyí yóò rí i pé fúlẹ́ńgé àwọn ará bíi ńlẹ̀ kóòtù òjíire ó dínkù pàápàá jùlọ ọ̀nà ìpínlẹ̀ Ọ̀yọ́ wá báyìí sókè. Kwara náà ti ń ṣọṣẹ́ báyìí torí wípé mo ṣe sàdánkátà fún àwọn Àgbẹ̀kọ̀yà wa. mo dẹ̀ kí bàbá mi akékaka bàbá gbogbo ìgbà táyé bá ń jáyé táyé bá ń jáyè ẹ̀ ní mọ̀nira. lóòótọ́ àgbà ti dé bàbá ti dàgbà àmọ́ a sì ń rọrùn wọn sáṣọ. àìní rọrùn yín sáṣọ mọ́ k'Olódùmarè kó má fi ṣàdánwò fúnra Yorùbá torí ẹ wúlò fún wa púpọ̀ lọ́wọ́ yìí. kò sígbà tá a kànlẹ̀kùn tí bàbá ò ṣí. mo wá rọ̀ yín ẹ̀yin ọmọ Yorùbá àlàáfíà ààbò tó gbópọn díẹ̀ tá à ń rí òpópó Mẹ́kà máròró wọn láwọn kan ní bẹ́ẹ̀ díẹ̀ tí ń tún ṣe. ẹjẹ́ kúrò Sunday Igboho ṣá fún àtìlẹ́yìn tó gbangba tó ń ṣe fáwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí àtàwọn kọ̀ọ̀kan tí ń dá sí fún wọn. mo sọ láìmọye ìgbà nǹkan tá nílò ó pọ̀ àmọ́ bí bá ṣe ń wá iná ìlàmọ̀ ni ọyẹ ẹ ṣe ẹ tún fẹlẹ́ ìgún ẹ tún fẹlẹ́ ìkún ọyẹ ẹ ṣe báyìí ọyẹ ẹ ṣe tọ̀hún ọyẹ ẹ ṣe ti bí. mo wá ń rọ̀ yín mo ń bẹ̀ yín mo fi alálẹ̀ Odùduwà mo fi alálẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín ẹ dákun ọ̀nà tẹ́yìn náà bá mọ̀ pé ẹ lè gbà ràn wọ́n lọ́wọ́ tó jẹ́ wípé ètò ààbò títí ń gbópọn yìí tí ò tó fi ní jọ̀jọ̀ rẹ̀yìn mọ́ tí ó fi máa tẹ̀síwájú ẹ dákun ẹ gbìyànjú ẹ̀ mo fọlọ́ ń bẹ̀ yín. bá a bá rarọ́ àní ròótọ́ o
a ti rarọ́ sẹ́yìn òótọ́ ti dé. Àdìsá ò ní mọ̀ nira Ìgbòho ṣá òótọ́ ti dé o. ẹ̀yin náà wo lẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ mo yẹn sọ̀rọ̀ yìí. àléwọ̀gbẹ́ àìrájẹkù orò ilé ń fọ̀rọ̀ àwọn wọ̀nyí ṣe wọ́n sì mú wọn wọ́n kó wọn lé àwọn ìjọba lọ́wọ́ àwùjọ ẹgbàá ẹ dá wọn padà bí tí wọ́n ti wá o tó ráyè rájẹkù orò. tí n bá ilé ní mo fẹ́ ṣe pé kí n gbé èèyàn kan wá kó wá sọ̀rọ̀ nípa ìrírí tí wọ́n ń rí nínú igbó tí ń lọ yẹn. But I don't want to do it. Mi ì fẹ́ expose wọn. I don't want to. Mi ì dẹ̀fẹ́ ká ṣe voice because anybody can do voice. Èmi gá lè ṣe tí ń jẹ́ òun èmi lágbájá kẹ́ni kan no. K'Olódùmarè ó san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ nínú Yorùbá nation. So ẹ dákun 09036 371643 09036 371643 lẹ́ẹ̀kan sí 09036 371643. tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́ ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp. tẹ́ bá fẹ́ fún wa ibi ẹ bá lè fi sí ní wàá sọ. èmi náà sì rè ẹ̀yin àgbà náà lẹ́ni asọ́kùn kan kì í jòórùn. dátà owó iyebíye ni mo fi ń ṣe program tí mò ń ṣe yìí. ẹni bá sì ń bẹ ńlẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yóò mọ tí dátà ń sọ. ẹ máa kún èmi náà lọ́wọ́. ó pè ní tèmi 9036 371643 9036 371643 ó pè. òmìnira wa ò ní di fíagafíaga o. àbólẹ̀ Yorùbá lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní yìnrìn mọ́. Olódùmarè tí ń bá wa dá sọ́rọ̀ ètò ààbò yìí Olódùmarè ò ní padà lẹ́yìn wa. ẹ dákun mo dẹ̀ tó ń fàsìkò yìí sọ fẹ́yìn ìyá mi bàbá mi pé ọjọ́ 6 oṣù 6 ńlọjọ́ bí mi lọ́jọ́ tó bí mi sáyé. láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ struggle Yorùbá nation mi ì tí ì lórí ọ̀fẹ́ àti ṣe ọjọ́ ìbí kankan torí wípé gbogbo ìgbà tá a fi ń ṣe struggle tí àwọn ará bí òjì àgbádùn tí wọn àjẹ́ á nísinmi June 5-6 ìsábà máa ń jẹ́ ọjọ́ mọ́lẹ̀ gbàgbé nínú ọ̀ràn Yorùbá. ṣé ìgbàgbé ìgàngán ṣé ìgbàgbé ọ̀wọ̀ àwọn táìmù yẹn ni sọ kì í jẹ́ kí n lè ṣe ọjọ́ ìbí. àmọ́ ní ìsìn èmi náà wò pé kí n múnú ara mi dùn. mi ò lówó ìnílé ìsì ní mọ́tò àmọ́ ìdí dùn mọ́ mi nínú ni wípé ìran Yorùbá ètò ààbò ìran Yorùbá ń mú ẹsẹ̀ ń rí fi wálẹ̀. àwọn èèyàn burúkú àti Yorùbá tí ń gbàbọ̀dè tó jẹ́ aṣojú fọ́mọ ẹyẹ tó ń gbàbọ̀dè ikú tí ń jẹ́ agbódegbà fáwọn Fúlàní kidnapper wọ̀nyí pé Olódùmarè ń fojú wọn hàn. ní tí mo fẹ́ celebrate nìyẹn. ọjọ́ 6 oṣù 6 bí bàbá mi olóyè Sunday Igboho ṣáájú jẹ́ ọjọ́ 10 oṣù 10 ilẹ̀mí náà jẹ́ ọjọ́ 6 oṣù 6. ntẹ́ bá fẹ́ bùnmi ẹ bùnmi. ó ń bára ìkọrẹ ó ń bára tó bá ti ń kọrẹ ó ti yọlẹ̀. bẹ́ẹ̀ ni tó ẹ dákun 9036 371643 mùsùlùmí náà sì tún ni mí. àwa náà ní àwọn tá à ń ṣẹ̀tọ́ fún
lórí ọ̀rọ̀ iléyá. A ní fámìlì táwọn náà ń wojú wa. Mo tó wá níyàwó, mo lọ́mọ. Ẹ tó kún wa lọ́wọ́ o. Ẹ ṣe fún wa náà, ẹ má jẹ́ ó bàjẹ́. Ọ̀rọ̀ ètò ààbò, ẹ má gbàgbé, ẹ bá wa kún wọn lọ́wọ́. Ẹ má dáwọ́ ọ̀kún lọ́wọ́, ẹ má dáwọ́ ọ̀ràn lọ́wọ́ dúró lórí wọn. 09036371643 WhatsApp number nìyẹn. I appreciate you all. And ẹ lè pe nọ́mbà yẹn náà direct. I appreciate you all. And may the Almighty God continue to bless you, enrich your pocket, and protect you always. Thank you. God bless you. Yoruba nation, no going back.